nínú ADC Peter Obi níṣòro. Bó bá ṣe pé ọkùnrin kan tí wọ́n ń pè ní Jerry Gana ló bí Peter Obi ni kò gbọ́dọ̀ ṣe ju èyí tó ń ṣe fún yìí náà lọ o. Ní gbogbo ibikíbi tí Jerry Gana bá dúró sí báyìí, ariwo tó ń pa ni pé bí Peter Obi bá ti lè wá sínú ẹgbẹ́ PDP, ọmọkùnrin náà yóò wọlé ìbò ààrẹ. Ó ní kò sí olóṣèlú ilẹ̀ Haúsá kan tó lè ná Obi bó bá ti lè kó ẹrù ẹ̀ wá sínú PDP. Ó dá òun lójú dé ọ̀dọ̀ Ọlọ́run pé kò sí ẹni tí bá yímíyímí du mí, ẹnìkan kì í bá èṣù dulẹ̀ oríta. Kò sí ẹni tí yóò bá àlùkẹ́rẹ̀ ṣe dulẹ̀ bàbá ẹ̀. Obi ló ní ipò ààrẹ ní 2027, ìyẹn tó bá lè padà wá sínú ẹgbẹ́ PDP. Ẹni tó bá mọ Jerry Gana yóò mọ̀ pé bàbá kan tí Ọlọ́run fi ẹnu dídùn ta lọ́rẹ ni. Ẹnu dídùn náà pọ̀, ó sì ti fi ẹnu dídùn ọ̀hún mú nǹkan jẹ ní Nàìjíríà yìí kó tó di pé ó padà lọ jókòó jẹ́ kí ìdàrúdàpọ̀ inú ẹgbẹ́ PDP tún tó gbé e jáde nítorí ọmọ 80 ọdún ni. Ẹni bá rántí dáadáa, ibi ariwo máa ń sà tí ìjọba Babangida bẹ̀rẹ̀ nínú oṣù keje ọdún 1987, July 5, 1987 lórúkọ ẹ̀ ti jáde. Bó tilẹ̀ jẹ́ pé ó ti kọ́kọ́ bá wọn ṣiṣẹ́ ní iléeṣẹ́ tó ń rí sí ìdàgbàsókè ìgbèríko tó sì ti ṣe sẹ́nẹ́tọ̀ oṣù mẹ́ta ní 1983. Kò sẹ́ni tí kò mọ ọkùnrin Jerry Gana yìí nígbà tó gba iṣẹ́ MAMSA. Nítorí ohun méjì sì kọ́ o, nítorí ẹnu dídùn yìí náà ni. Lẹ́yìn tó ṣe MAMSA tán ló ṣe mínísítà fún ìjọba fìdíhẹ́ ti Ernest Shonekan. Lẹ́yìn náà ló ṣe mínísítà fún Sani Abacha. Wọ́n sì jọ bẹ̀rẹ̀ ìjọba náà, wọ́n jọ parí ẹ̀ ni. Lẹ́yìn èyí ni wọ́n jọ dá ẹgbẹ́ PDP sílẹ̀ tó sì ṣe mínísítà àti olùdámọ̀ràn lẹ́ẹ̀méjèèjì tí Ọbásanjọ́ ṣèjọba kó tó ní òun náà fẹ́ du ipò ààrẹ ní 2006 nígbà tí Ọbásanjọ́ ń múra láti lọ kí kinní náà tó já mọ́ Yar'Adua lọ́wọ́. Kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀ pé ọ̀kan nínú àwọn tó lẹ́nu nínú PDP ni. Ohun tí ọ̀rọ̀ ẹ̀ fi dára ni pé òun yàtọ̀ sí àwọn èèyàn bíi Àtíkù Abubakar àti Obi fúnra ẹ̀ nítorí kò kúrò nínú PDP láti ìgbà tí wọ́n ti dá a sílẹ̀. Ọ̀kan nínú àwọn òpó múlẹ́rọ ẹgbẹ́ náà ni. Nígbà tí àwọn ìgbìmọ̀ olùdásílẹ̀ ẹgbẹ́ PDP pàdé lóṣù tó ṣẹ̀ṣẹ̀ parí yìí, Gana sọ lẹ́yìn ìpàdé náà pé ohun tí gbogbo àwọn fohùn ṣọ̀kan sí báyìí ni pé ẹnikẹ́ni tí yóò bá du ipò ààrẹ láti inú PDP apá gúúsù pàápàá ilẹ̀ Ìgbò ló yẹ kó ti wá. Àràfù àwọn èèyàn tí ọ̀rọ̀ tó sọ yìí, pàápàá àwọn tó jẹ́ olóṣèlú ńlá, nítorí bí ọdẹ bá jẹ́ ọdẹ ńlá ó gbọ́dọ̀ mọ ẹsẹ̀ ẹranko nínú igbó. Àmọ́ Jerry Gana kò tilẹ̀ jẹ́ kí ẹnikẹ́ni làágùn jìnnà. Òun ló sì fi hàn pé ọ̀rọ̀ kan ti ń lọ lábẹ́lẹ̀, torí kí ìyá àgbàlagbà tó máa béèrè lọ́wọ́ eégún pé àwọn ọmọ mi ń kọ́, ọmọ ẹni tó wà lábẹ́ ẹ̀kú náà ni o. Kí Jerry Gana tó máa ké tantan báyìí, kinní kan wà nídìí ọ̀rọ̀ náà ni. Èyí tó fi hàn pé ọ̀rẹ́ wa Peter Obi ti ń rìn súnmọ́ wọn nínú PDP. Jerry Gana sọ lórí tẹlifíṣàn Arise pé bí ẹ ti ń rí mi yìí o, oníwádìí ni mi o, mo sì ti ṣèwádìí láwọn ọ̀rọ̀ tó ta kókó lóríṣiríṣi. Ohun kan tó dá mi lójú ni pé bí Peter Obi bá fi lè padà sínú ẹgbẹ́ PDP báyìí, tó bá du ipò ààrẹ lórúkọ ẹgbẹ́ náà, kò sí olóṣèlú ilẹ̀ Haúsá kankan tí yóò lè gbé ṣubú, yóò ta gbogbo wọn yọ gédégbé ni. Ó ní àwọn èèyàn ti gbàgbé pé ẹgbẹ́ PDP kì í ṣe ẹgbẹ́ lásán, ẹgbẹ́ tó ṣèjọba orílẹ̀-èdè fúngbà pípẹ́ ni. Ohun tí ẹgbẹ́ náà bá sì ṣe ló dára lójú àwọn mẹ̀kúnnù, bẹ́ẹ̀ ni ẹsẹ̀ wọn sì rinlẹ̀. Bẹ́ẹ̀ ni Jerry Gana wí. Ó wá ní pẹ̀lú irú agbára báyìí tí PDP ní, tí Obi bá wá tí àwọn lo agbára PDP yìí fún, yóò ṣòro kí ẹnikẹ́ni tó lè dá a dúró. Ohun tó wá ń ya àwọn èèyàn lẹ́nu ni pé kí Jerry Gana tó sọ ọ̀rọ̀ tirẹ̀ yìí, ó kù bí ọjọ́ mẹ́ta tí yóò sọ. Àgbà òṣèlú ìpínlẹ̀ Borno tó ti ṣe gómìnà wọn níbẹ̀ tẹ́lẹ̀ rí, Modu Bunu Sheriff, ló ti kọ́kọ́ sọ pé àwọn agbófinrin ti gbé ọ̀rọ̀ kan sọ fóun. Ọ̀rọ̀ náà sì ni pé láìpẹ́ láì jìnnà rárá Peter Obi yóò padà sínú PDP láti lọ dupò ààrẹ. Níbi ọ̀rọ̀ òṣèlú àwọn èèyàn yìí, ìgúnnugúnbà lórùlé, ojú tó lé ojú tó kò ní ọ̀rọ̀ Bunu Sheriff. Ọ̀rọ̀ tó bá sọ ní irú àsìkò tá a wà yìí gbé e tán ni o. Ọkùnrin náà ni
Òbí fúnra ẹ̀ ti mọ̀ pé Àtíkù Abubakar kò wá sínú ẹgbẹ́ ADC tí wọ́n dá sílẹ̀ yìí bí kò ṣe láti wá du ipò ààrẹ. Bẹ́ẹ̀ náà sì ni Rotimi Amechi, àti pé tí àwọn méjèèjì bá pàdé lé òun lórí kò sí ibi tí òun yóò gbà yọ. Bẹ́ẹ̀ àwọn èrò sì wà lẹ́yìn Òbí tí wọ́n ń fẹ́ kó wá du ipò ààrẹ. Ohun tó jẹ́ kó tún máa rìn sọ́dọ̀ àwọn PDP rèé, pàápàá nígbà tí ọ̀rọ̀ wàhálà tó wà nínú ẹgbẹ́ náà ti yanjú débì kan. Ọmọ PDP kúkú ni tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó ti lé lọ́dún 10 tó ti wà nínú ẹgbẹ́. Òun ló sì ṣe igbákejì Àtíkù ní 2019 nígbà tí wọ́n jọ du ipò ààrẹ. Òun fúnra ẹ̀ sì fẹ́ du ipò ààrẹ ọ̀hún kí Àtíkù tó lé e jáde ní 2022. Pẹ̀lú gbogbo ọ̀rọ̀ yìí, kò sí ohun tó wà nílẹ̀ báyìí ju pé àwọn kan ń fẹ́ Òbí nínú PDP. Ṣùgbọ́n Òbí fúnra ẹ̀ níṣòro, ó níṣòro gidi gan, nítorí kò tíì mọ ohun tí yóò bá pàdé nínú PDP tí wọ́n bá tún gbé e wọnú ẹgbẹ́ náà. Kó má jẹ́ bó bá ti wọlé ni wọn yóò fún un pa, tí ẹlòmíì yóò sì jáde tí wọn yóò sì fi òkò rìbìtì fọ́ ìkòkò òṣèlú ẹ̀, tí wọn yóò sì dá a jókòó bíi mọ́tò tí táyà ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin fọ́ lórí eré. Bẹ́ẹ̀ ni ọmọkùnrin náà kò lè dúró nínú ADC. Àwọn ìkookò ló pọ̀ nínú ẹgbẹ́ náà báyìí, kò sì jọ pé wọn yóò jẹ́ kó rí mú mi rárá ni. Báwo ni yóò ti ṣe ara ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ Àtíkù? Báwo ni yóò ti ṣe ara ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àwọn Amechi? Ọ̀nà wo ló fẹ́ gbà tí wọn yóò fi jẹ́ kó lọ? Bó bá ti lè wá jẹ́ ìṣòro méjì tó ní nìyí, kìnní náà ìbá dáa gan ni. Ṣùgbọ́n ìṣòro tó kojú ẹ̀ nínú ẹgbẹ́ Labour lè débi pé kò sí ohun tó lè fi orúkọ ẹgbẹ́ náà ṣe. Àwọn yẹn ti sọ pé àwọn ò rán níṣẹ́ o. Wọ́n ní òun ló mọ ohun tó ń wá lọ sínú ẹgbẹ́ ADC o. Ẹgbẹ́ Labour tàwọn ò ní kinní kan ṣe pẹ̀lú Àtíkù tàbí El-Rufai, dáńfọ́ gedegbe làwọn. Àwọn tí wọ́n ti múra láti du ipò ààrẹ láti inú ẹgbẹ́ Labour ti lé ní 5 báyìí. Àmọ́ ẹnìkan ló sì jáde nínú wọn. Orúkọ ẹ̀ ní Kennedy Ahanotu. Òun sì ni olórí àwọn ọ̀dọ́ inú ẹgbẹ́ wọn pátápátá. Ó dájú pé àwọn kan ni wọ́n ti òun jáde. Ohun tí wọ́n sì fi tì í jáde ni pé wọ́n ti róye pé kò sí ohun tó jẹ́ kí Òbí jáde tí orúkọ ẹ̀ sì rinlẹ̀ bẹ́ẹ̀ ní 2023 ju pé àwọn ọ̀dọ́ ni wọ́n gbà tì í lọ. Àwọn alátakò Òbí nínú Labour sì mọ èyí. Ìyẹn ni wọ́n ṣe ń fẹ́ gbé àwọn ọ̀dọ́ tí wọ́n lówó jáde pé kí wọ́n wá bá Òbí fi gagbága, kí wọ́n sì já tíkẹ́ẹ̀tì láti du ipò ààrẹ gbà lọ́wọ́ ẹ̀, kí wọ́n sì ní kóun náà lọ jókòó jẹ́. Ó ti ṣe tiẹ̀ ní 2023. Àwọn Labour kan tilẹ̀ ti ní àwọn yóò yọ nínú ẹgbẹ́ tó bá ti tún lè dárúkọ àwọn pé kí àwọn wá darapọ̀ mọ́ ADC. Wọ́n sì ti fún un ní gbèdéke pé kó sọ inú ẹgbẹ́ òṣèlú tó wà gan-an. Wọ́n ní bí kò bá sọ inú ẹgbẹ́ tó wà, àwọn yóò gbọ̀n jáde nínú ẹgbẹ́ tàwọn. Ohun tó jẹ́ kí Òbí pa lọ́lọ́ rèé, tí kò sì sọ̀rọ̀ lórí ẹgbẹ́ òṣèlú tó wà láti bí ọjọ́ 7 kan. Ọ̀lẹ mọ ìwọ̀ ìjà o, àti pé ọmọ onílẹ̀ àtẹ̀ jẹ́jẹ́ àjòjì àtẹ̀ gìrìgìrì. Gbogbo bí àwọn kan ti ń fi ẹgbẹ́ wọn sílẹ̀ tí wọ́n ń gba fọ́ọ̀mù ẹgbẹ́ ADC, Òbí ò tí ì ṣe bẹ́ẹ̀ o. Àtíkù Abubakar ti sáré kọ̀wé fi PDP sílẹ̀, ó ti gba fọ́ọ̀mù ADC. Chairman alága bambam David Mark ti sáré fi ẹgbẹ́ PDP sílẹ̀, ó ti dọmọ ẹgbẹ́ ADC. Ninu ọkùnrin aláriwo òní ti sáré fi PDP sílẹ̀, ó ti di ọmọ ẹgbẹ́ ADC. Délé Mọ̀mọ́dù ti sáré fi ẹgbẹ́ PDP sílẹ̀, ó ti sáré wọ inú ADC pẹ̀lú àwọn ọ̀pọ̀ olóṣèlú tí wọ́n ti mọ̀ pé PDP ti wó gbá. ADC nìkan ni Ọlọ́run wà báyìí tó sì jẹ́ ibẹ̀ ní gbogbo wọn rọ́ lọ. Igi tí a bá torí ẹ̀ gbòdì, ó yẹ kó ṣúná fún ni yá. Òbí lọ̀pọ̀ àwọn míì torí ẹ̀ wá. Òun ni wọ́n ń gbèjà tí wọ́n sì ti nígbàgbọ́ pé wọn yóò jà fún nínú ADC kí wọ́n lè fi í sílẹ̀ láti wá du ipò ààrẹ. Nítorí ẹ̀ ni àwọn èèyàn bíi Aliu Ndume ṣe fi gbogbo ara jà pé Àtíkù kò tún gbọ́dọ̀ du ipò ààrẹ láti inú ẹgbẹ́ tuntun náà mọ́, pé kó ti ẹnìkan lẹ́yìn ló dáa jùlọ. Ẹni tí òun ń fẹ́ kó tì lẹ́yìn náà ni Peter Obi. Àmọ́ Òbí kò kọ̀wé fi ẹgbẹ́ Labour sílẹ̀, bẹ́ẹ̀ ni kò sì gba fọ́ọ̀mù ADC, níbi tí ìṣòro ẹ̀ sì ti ń le sí i nìyẹn. Ọ̀rọ̀ náà le débi pé inú ti bí David Mark tí í ṣe alága ẹgbẹ́ wọn, ó sì sọ̀rọ̀ síta. Àmọ́ kì í ṣe ọ̀rọ̀ nìkan ló sọ síta, ó ti fẹ̀sùn kan Peter Obi pé ó ń ṣe ojú méjì, pé tó bá fẹ́ jẹ́ Ọ̀ṣáká kó jẹ́ Ọ̀ṣáká, tó bá sì fẹ́ jẹ́ Òṣoko kó jẹ́ Òṣoko. Àmọ́ láti wá máa ṣe Ọ̀ṣàkànṣoko nínú ADC, kó fi ẹsẹ̀ kan sínú ADC, kó fi èkejì sínú PDP, kó fi apá kan sínú Labour, kó fi apá kejì sínú APGA, pé ìwà náà kì í ṣe ti ọmọlúàbí rárá.
alága ADC náà ti kìlọ̀ pé nígbà tí ọ̀rọ̀ bá yá ẹni tó bá fàyà rán gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ADC náà ni àwọn yóò fà kalẹ̀ àmọ́ ẹni tó bá rò pé òun ń tan àwọn tí àwọn wà nínú ADC báyìí yóò padà jẹ̀ka gbẹ̀yìn ni o nítorí àwọn náà yóò tàn án pa ni. níbo ni Peter Obi wá fẹ́ gbé gbogbo eléyìí gbà o bẹ́ẹ̀ lòun náà sì ń lérí kiri pé òun yóò gbàjọba lọ́wọ́ Tinubu pé ọkùnrin náà kò ṣèjọba dáadáa òun Obi lòun lè ṣe kinní náà kó yanjú. ohun tí àwọn kan sì ṣe ń pòwe mọ́ nìyẹn pé ẹni tí yóò dáṣọ fún ni tọrùn ẹ lèèyàn yóò kọ́kọ́ wò ẹni tí kò bá sì dáa nílé wọ́n ní kò lè dáa níta. níbo ni ilé Obi nínú àwọn ẹgbẹ́ òṣèlú wọ̀nyí o abuga ni àbí Labour PDP ni àbí ADC àìlà ni yóò fi okùn ọ̀lẹ́ hàn ọ̀rọ̀ náà ń tó sọ wàyí o Ọláyíwọlá alága ló yẹ ọ̀rọ̀ Peter Obi yìí wò fún ibùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn a kú afẹ́rẹ́ òní o.